for it. Ó yẹ kí wọ́n fún wa, they should give us. A ní ẹ̀tọ́ sí wípé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, a ní ẹ̀tọ́ sí wípé kí àwa náà kí wọ́n fún wa ní holiday tiwa, kí wọ́n recognize wa wípé okay o, nígbà tí Christian ń ṣe tiẹ̀, tí Mùsùlùmí ṣe tiẹ̀, lè ro níṣẹ̀ṣe kan kó dí anybody lọ́wọ́. So kí wọ́n fún wa ní holiday tiwa kí a lè cohabit in peace. Abẹ ìjọba ìpínlẹ̀ Kwara pé kan fún wa lọ́lùdé. Orúkọ mi ni Yèyé Ajéṣìkẹ́mi Olókun Ọmọlára Ọlátúnjí. Stadium ní ìpínlẹ̀ Kwara. Nítorí pé tẹ́ bá wò láti bí nǹkan bí ọdún mẹ́rin mẹ́ta kan sẹ́yìn ni awuyewuye àti rògbòdìyàn ti wà láàárín oníṣẹ̀ṣe àti àwọn ẹlẹ́sìn Mùsùlùmí. Eléyìí ò fún wa ní ààyè láti lè ṣe bá a ṣe fẹ́, nítorí pé ṣé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé ìṣẹ̀ṣe is a very peaceful religion, and nǹkan tó máa mú violence wá láti the other side a máa prevent ẹ̀. Ṣó ti yé yín, àwa náà ò fẹ́ nǹkan tí ó máa jẹ́ pé ńgbà tá a bá wá sọ pé a fẹ́ ṣe ọdún, ó tẹ̀ jẹ́ pé ọdún yẹn ọdún free ni, kò ṣe pé a fi ta bá anybody àbá fi bá ẹni kankan jà táwa di wípé àwọn kan máa wá sọ wá lóko tàbí kan máa wá raise ìjà. So ìṣẹ̀ṣe nípínlẹ̀ Kwara kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó bó ṣe yẹ àti bó ti tọ́. Kí wà ní iṣẹ́ òun lẹ́rán sí orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ lórí ètò ààbò nípínlẹ̀ Kwara àti Nàìjíríà, iṣẹ́ òun lẹ́ ní fún wọn? In tá a fẹ́ sọ fún àwọn ìjọba wa náà la ṣe ń sọ. There should be equal rights. Nítorí pé Nigeria is a secular state gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Ẹ̀sìn mẹ́ta dẹ̀rẹ́ la fàyè gbà, àti pé ẹ̀sìn tí ẹ̀ pọ̀ káàkiri. Ṣùgbọ́n kí ìjọba kí wọ́n ṣe òfin tó lè tolerate gbogbo ẹ̀sìn láti lè cohabit in peace. Torí pé látìgbà tọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ mi ò tí ì rí nǹkan tí ìjọba sì ṣe sí. Yàtọ̀ sí pé okay, àwọn state governor fún wa ní holidays ní àwọn ibì kan, kò dé kárí, kò dé Kwara yìí, which is not supposed to be like that. Nítorí pé ó ti túmọ̀ sí pé wọ́n ti wà bias nìyẹn pẹ̀lú wa. Kò dé sí ìlú tí kò sí ìṣẹ̀ṣe ńbẹ̀ àfi tá bá fẹ́ parọ́ tanra wa. Nípínlẹ̀ Kwara yìí, kódà Emir ọba wa ìlú Ìlọrin, àwọn gan mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe wà nínú Ìlọrin. Wọ́n mọ̀ pé oníṣẹ̀ṣe wà nínú Kwara yìí. Wọ́n mọ̀, gọ́vnà Kwara state náà mọ̀ pé oníṣẹ̀ṣe wà. Ṣùgbọ́n kí wọ́n jọ, kí wọ́n make àwọn òfin tí ó lè jẹ́ ká cohabit in peace, tí ò ní sí tí ẹ̀sìn mi ló dájú, ìwọ ò gbọdọ̀ dúró ń bí, ìwọ ni kó kúrò ń bí báyìí. So kí Elédùmarè kó ṣáà ràn wá lọ́wọ́, kó bá wa kó sí wọn nínú, kán lè gbọ́ tiwa náà, kán rí tiwa rò wípé we are humans too, àdẹ kì í ṣe àbàlújẹ́. Lọ́rọ̀ kan, àbí wọ́n ṣe ń ṣayẹyẹ kérésì, wọ́n ń ṣe ti sálà sínú àwẹ̀. À ń wò àwòsàlẹ̀. Ṣé rí a lot of misconception ó ti wà pẹ̀lú ìṣẹ̀ṣe. Tó bá jẹ́ pé irú àwa yìí náà tí a bá wọnú ìṣẹ̀ṣe ìka practice ẹ̀, a ní mọ̀ pé nǹkan tí à ń gbọ́ níta, the view tá à ń wò láti ta bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. So a lot of people ti need this kind of sentiment about ìṣẹ̀ṣe. They believe pé ìṣẹ̀ṣe ẹ̀sìn tó ń fẹ̀yàn rúbọ ni, ẹ̀sìn tó ń pààyàn jẹ ni, ẹ̀sìn tí ń fìyàn ṣòwò ni, which is not so. Ṣé èmi tí mo dúró yìí ni mo ní àwọn ọmọ tèmi ni máa ní kọ́ lọ mọ́mọ́ ọlọ́mọ wá fún mi kí n fi ṣògùn owó? Ṣé ti get ìṣẹ̀ṣe is very pure, but ó ṣe mí láàánú wípé àwọn Nollywood gan wọn contribute tó dáa sí. Wọ́n ti mess up mentality a lot of people. Tẹ́ pé wọ́n fi máa wò pé magic wà nínú ìṣẹ̀ṣe, èèyàn máa pòórá, ó máa disappear, ó máa ṣe kíní kan. Meanwhile, ìṣẹ̀ṣe is just a way of life. Ṣó ti yé yín? So mentality yẹn òun ni kò jẹ́ kí àwọn èèyàn kí wọ́n pọ́n wálé tó bó ti tó àti bó ti yẹ. Though àwọn kan wà tó yẹ pé alábẹ́lẹ̀ àjọ ń ṣe ni o, but they prefer not to associate with it nítorí mentality yẹn náà ni.